gbọ́ bí bàbá yìí ṣe kìlọ̀ fún gbogbo àwọn ará Ọ̀yọ́ pátápátá wípé kí wọ́n má fi Alhaji Hamzat Oriyomi jẹ gómìnà nílùú Ọ̀yọ́ o. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló máa ṣẹlẹ̀ tó bá rí bẹ́ẹ̀? Kí ló máa ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn tí Alhaji Oriyomi bá jẹ gómìnà nílùú Ọ̀yọ́? Ìgbà kan awuyewuye jáde wípé wọ́n fẹ́ nọminéètì Alhaji gẹ́gẹ́ bí gómìnà, àmọ́ àwọn fúnra wọn máa jáde wọ́n sọ̀rọ̀ ńgbà yẹn o. Báwo ló ṣe jẹ́ gangan náà? Fọ́nrán ilẹ̀ tí máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ o. Ṣé lóòótọ́ ni pé wọ́n fẹ́ fi wọ́n jẹ gómìnà? Kí ni àwọn aráàlú ṣe? Kí ni ayé bàbá yìí sọ? Pé tí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn, pé ó ṣeé ṣe kó jẹ́ ohun tó jẹ́ pé kò ní dán mọ́rán. Ìkìlọ̀ ni bàbá yìí láwọn fi lẹ̀ o fún gbogbo àwọn ará Ọ̀yọ́ o, wípé nítorí ohun tó bá ti àfẹ́ẹ̀tì Ọ̀yọ́ àfẹ́ẹ̀tì gbogbo ilẹ̀ Yorùbá o, wípé kò ń ṣe pé àwọn ń bẹ́nikẹ́ni jà o, àmọ́ ẹni tó bá ti jẹ́ pé ẹlẹ́sìn kan ṣoṣo ni pé kó má fi jẹ gómìnà o, lòun ṣe mú ìkìlọ̀ yìí wá o. Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ́nu fọ́nrán yìí o. Bàbá yìí ló tú ọ̀rọ̀ palẹ̀. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pe Alhaji Oriyomi Hamzat pé kó wá ṣe gómìnà yín ní Ọ̀yọ́ State? Àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ṣẹlẹ̀ lọ́yọ́ State rí, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́yọ́ State. Ṣé gbogbo àwọn gómìnà tí mo kó sókè yìí wọn kì í ṣe ẹlẹ́sìn kan lọ́yọ́ State. Òun lọ́yọ́ State sì fi ń rójú, òun ló fi ń ráyè lásìkò yìí. Tí ẹ bá ti lè lọ gbé ẹlẹ́sìn kan wá sí Ọ̀yọ́ State fún gómìnà yín, ẹ máa bẹ̀rẹ̀ sí ní problem lọ́yọ́ State. Torí tí wọ́n bá ti lè kánkọ̀ Ọ̀yọ́ State, wọ́n ti kánkọ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn terrorists Alhaji Oriyomi Hamzat, àwọn kankan tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́yọ́ State tí wọ́n bá fi lè di pé wọ́n di gómìnà Ọ̀yọ́ State. Àwọn nǹkan tó máa ní agbára tí apá ará èèyàn Ọ̀yọ́ State ò dẹ̀ lè kálẹ̀ láyé ni. Àwọn nǹkan bíi pé kí àwọn èèyàn máa lọ sí ìta gbangba inú ọjà kán bẹ̀rẹ̀ sí máa fi pátípátípá ìkúkú mú yín pé dandan gbúdọ̀ ṣe ẹ̀sìn Islam. Àwọn nǹkan tó jọ bíi pé kí àwọn ẹlẹ́ha kí wọ́n di ara ilé ìgbìmọ̀ aṣòfin kán máa háìhá wọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni, tẹ́ ẹ bá fẹ́ kí fìtínátì bá yín lọ́yọ́ State, ẹni tí ò bá ti kújú ẹ̀sìn kan ó ní kẹ́ máa dìbò fún ipò gómìnà lọ́yọ́ State. Ẹ má fi Alhaji Oriyomi Hamzat ṣe gómìnà yín lọ́yọ́ State. Ará Ọ̀yọ́ State, ẹ má fi Alhaji Oriyomi ṣe gómìnà yín lọ́yọ́ State. Ẹnu ò ní ká àwọn mùsùlùmí, apá ò ní ká wàhálà àwọn mùsùlùmí tó bá délẹ̀. Torí pé gbogbo àwọn tó jẹ́ fìtínátì nínú ẹ̀sìn Islam wọ́n bá Alhaji Oriyomi Hamzat ṣe. Àwọn olódẹ jẹ́ fìtínátì, àwọn alìsúnà. Tẹ́ bá wo ṣòkòtò Alhaji Oriyomi Hamzat ẹ rí pé kò kì í délẹ̀. Ẹ rí pé wọ́n máa ń fa stọ́kì, wọ́n máa ń wọ stọ́kì. Alìsúnà ni wọ́n. Ẹ̀yin ará Ọ̀yọ́ State, ẹ dìbò fún ẹni tí ò bá ti mọ̀ nípa ẹ̀sìn. Òṣèlú ò kì í ṣe ẹ̀sìn. Òṣèlú ó kó gbogbo àwọn ará Ọ̀yọ́, àwọn ará ìlú, ó máa kó wọn papọ̀ ní ọ̀kan lòṣèlú. Ṣé gbogbo wọn ń pín ráìsì, wọ́n ń help àwọn èèyàn, wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ. Ìyẹn kì í ṣe òṣèlú o. In tí a fẹ́ jẹ òun everybody ń wá. Wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá ti tẹ̀kú dà kò ní béèrè ikú tó pa bàbá ẹ̀ o. Tọ́wọ́ wọn bá tẹ ẹ̀kú dà tán, wọ́n máa béèrè ikú tó pa bàbá wọn lọ́wọ́ yín, ẹ̀yin ará Ọ̀yọ́ State. Àbọ̀rọ̀ tó fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì. Mo sọ yín mo dúró ná. Èmi ò ní wàhálà pẹ̀lú anybody o. Èmi àti wọn ò jọ ní wàhálà o. Àmọ́ àwọn nǹkan tó bá máa benefit fún àwọn aráàlú tí ó dẹ̀ máa ṣe àǹfààní fún àwọn aráàlú, àwọn la wà after. Religion is a scam. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rèé o. Kí lẹ rí sí gbogbo ohun tí bàbá yìí sọ nípa ọ̀rọ̀ òṣèlú àti ẹ̀sìn nílùú Ọ̀yọ́? Ìdí tí wọ́n ṣe ní kí wọ́n wá fi Alhaji Oriyomi jẹ gómìnà. Ẹ̀yin èèyàn wa,
báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà kó WhatsApp number page yìí.